ìròyìn ayọ̀ kan mọ̀ tí ń tẹ̀ wá lọ́wọ́ lórí àìsàn jẹjẹrẹ eléyìí tó ń ṣe ògòǹgò ọmọ akúlódò. Ó lágbára. Yín olólùfẹ́ mi, ẹ máa bá ń ṣe àmì àdúrà sí comment section kó tó di pé màá sọ nǹkan kan lọ. À ń fi wákàtí a fi ń bẹ Ọlọ́run kọ́lọ̀ ọba kó bá ní ra ògòǹgò padà, torí pé bá a ṣe ń sọ̀rọ̀ yìí ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run lògòǹgò wà, ṣùgbọ́n ìròyìn ayọ̀ lélẹ̀ tún jẹ́ fún wa. Ẹ máa bá ní ṣe àmì àdúrà sí comment section yìí kọ́lọ̀ wọlá àkókò yìí, kọ́ wọlá bí ṣe ń jẹ́ agbára rẹ̀, kó bá ní ra padà, kó wá má fi àìsàn eléyìí tó gàjẹ̀mí tiwa náà lọ, kó má fi ṣe ẹnìkọ̀ọ̀kan wa nílé lóko lẹ́yìn odi àti gbogbo ibi tá a ní èèyàn sí. Ẹ jẹ́ kọ́kọ́ play interview kan fún yín kẹ́ ẹ lè mọ̀ yí pé òjò ti ń pagún ògòǹgò bọ̀ ọjọ́ ti pẹ́. Ẹ sà máa lò like almost 6-7 years lórí ààrẹ tá à ń sọ yìí. ọdún méje Tí n bá máa bì títí màá máa bí ẹ̀jẹ̀ ni. For good 7 months orí ìjókòó ni mo ti kírun. Ẹ̀kan náà wá fọ́ fún mi báyìí. fọdún méje For the day. It was a terrible prayer. Kí màmá mi tó kú láyé ọmọ 13 màmá mi bí náà lè ṣekú mẹ́ta lójú ẹ̀mí ẹ̀. Àwọn ìgbà kan ti wà tí ògòǹgò ọmọ akúlódò fi ṣàìsàn. Ẹ̀yin náà gbọ́ lẹ́nu ẹ̀, ó lọ́dún méje gbáko ló ń fi ṣàìsàn tó ń wì, tó jẹ́ pé tóun bá ń bì ẹ̀jẹ̀ ó sì máa jáde níbi èébì òun. Ṣé léyìí ló wáá fa jẹjẹrẹ tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ sí? Ṣùgbọ́n bí ìbá ṣe wù kó rí, à ń bẹ lọ́ọ̀ ni kó bá ní ra padà. Kí wá ní ìròyìn ayọ̀ tí mo ló tẹ̀ wá lọ́wọ́? Kó tó di pé ń ṣe ìròyìn ayọ̀ náà fún yín, ẹ kọ́kọ́ gbọ́ voice note eléyìí táwọn ènìyàn ń ṣe àkiri níbi tárákùnrin báńkà kan ti ní òun lóògùn tó lè wo ògòǹgò sàn. Ibẹ̀ ń kí mò ń lọ o, ṣùgbọ́n gbogbo nǹkan kájọ máa fi wéra wọn oríṣiríṣi nǹkan làwọn ènìyàn ń sọ lórí àìsàn jẹjẹrẹ eléyìí tó ń ṣe ògòǹgò. Ẹ̀yin náà mọ̀ pé táìsàn bá ń ṣe olówó, wọn á ní ó fata sẹ́nu, tó bá sọ ọmọ olòṣì ńkọ́ wọn á ló gbéṣẹ́ ẹ̀dẹ́. Àwọn ènìyàn ẹlẹ́yinjú àánú ti dìde sógòǹgò, a sì mọ̀ pé yóò rà àánú gbà. Good evening, madam. I'm sending this voice note because I've seen several of these videos about Mr. Is it Yinka San or something who's been sick. I have since yesterday evening been trying to reach out to the family. I have a medication I can recommend to them that I strongly believe cures cancer. I am aware of 2 people who have used it. One of them was on stage 4 cancer. She used it and today she's back at work. She works with FIRS in Ibadan. Her hair was already pulled off, like falling already, proud to have taken the drugs. I have not told anybody to give me any money. I just want to give them these drugs to use. You would be surprised and shocked that this thing works, and in 60 days he would stand up and walk. I am not a traditionalist, I am a banker. But I know this drug and I also know the source of it that I can refer them to buy more of it so that he can be better. But I presently have part of it at home that I want to give free of charge. Then I'll refer them to where I got it. If he doesn't stand up to work in 60 days, call me a liar. I am not asking them for money. I want to give him the drugs free. I've tried reaching out to the family, to the daughters on WhatsApp, but they are not calling me. I don't have their numbers. I mean on Instagram, sorry. They're not calling me. I don't have their numbers. I can only send messages. They said they are broken and devastated. I won't heal this man. He's on stage 4 and he will pass on if we don't do something quickly. I have this drug at home. I want to give them free. And I would refer them to where they can buy more to make they see the work what I've given them will do. I am not a traditionalist, neither am I a doctor. I am a banker. I'm only referring this to them because I think I want to help. Thank you. Bá a ṣe wá ń sọ̀rọ̀ yìí, àwọn ènìyàn ńláńlá àwọn ẹlẹ́yinjú àánú ti dìde sọ́rọ̀ ògòǹgò. Ìkan nínú àwọn òṣèré orí ìtàgé ẹgbẹ́ rẹ̀ ti jẹ́ ó di mímọ̀ fún wa pé Sẹ́nitọ̀ Yayi Eyun Ogun West Senatorial District tó ń sojú wọn bẹ̀, tó sì jẹ́ ìkan lára àwọn tó fẹ́ díje díhun ipò gómìnà Eyun l'Ogun State, ó ti dìde sọ́rọ̀ ògòǹgò. Ó ní iye tí ó bá gbà, ó ní nǹkan tí ó bá gbà. Wọ́n ti wá gbé ògòǹgò bá a ṣe ń sọ̀rọ̀ yìí, wọ́n ti gbé dìgbàdìgbà. Wọ́n ní wípé ṣẹ́mi pé ńgbà tí ọmọ rẹ̀ tó jáde síta tó sunkún síta, ó ní pé gbogbo ilé ìwòsàn pé wọn ò fẹ́ tọ́jú bàbá àwọn látàrí pé wọ́n ní ìpele 4 ní jẹjẹrẹ tó ti dé. Wọ́n dẹ̀ ní wípé irú nǹkan báyẹn ìtọ́jú tí yóò gbà èèyàn tó jẹ́ kẹ́mò, wọ́n ní pé ọmọ nira àti sí fún ẹni tó bá jẹ́ stage 4. Ṣùgbọ́n Sẹ́nitọ̀ Yayi ti wá ní gbogbo ohun tí ó bá gbà wọn ò fún. Wọ́n ti gbé, wọ́n ti ní kí wọ́n máa gbé lọ sí ICU, èyàn intensive care unit, kó wà ń bẹ̀ gbogbo nǹkan ìtọ́jú. Bóyá wọ́n wá gba àwọn dókítà oncologist láti ìlú èbó
bóyá wọ́n ó gbà wá fún ni. Ẹ̀yin náà mọ̀ pé wọ́n sọ wípé físà India rẹ̀ ti jáde ṣùgbọ́n látàrí pé ara rẹ̀ ò le láti lè jáde kúrò nínú ìlú láti lè fly out iná ni ò jẹ́ kí wọ́n ti gbé lọ India ṣùgbọ́n báyìí wọ́n ní wọ́n ti gbé sí tíátà tí wọ́n sì ti fẹ́ ṣe gbogbo tó bá gbà tí wọ́n fẹ́ fi kún ẹjẹ́ àmọ́ wò tí wá ní pé ká máa ṣàdúrà fógòǹgò pé gbogbo ìtọ́jú tí wọ́n bá fún kọ́lọ̀njẹ́ ọba aláàmú kọ́lọ̀mọ́jẹ́ ọba àìsàn yìí kọ́lọ̀mọ́jẹ́ ọba lọ. Ẹ̀yin olólùfẹ́ mi ẹ share fídíò káàkiri sáwọn olólùfẹ́ yín káwọn ènìyàn ó share kí wọ́n mọ ìròyìn ayọ̀ tá a tún gbà lórí ẹ̀ káwa náà gẹ́gẹ́ bí abiyamọ ńlé ká máa fàdúrà ká máa fi ràn lọ́wọ́ káwa náà ó sì máa ṣàdúrà torí pé ẹ rí i pé news yìí òun ló já mọ̀ yìí pé àwọn ọmọ Nàìjíríà a nífẹ̀ẹ́ ara wa kò sí àwọn èèyàn ò sí ẹlẹ́yàmẹ̀yà wọn ò sí ẹlẹ́sìnmẹ̀sìn òun kálukú ẹni tí ò ní agbára àti sọ pé òun ní oògùn kan yálà láti tọ́jú ẹ̀ ẹni náà ń fi àdúrà ránṣẹ́ àwọn tó ní oògùn láti tọ́jú ẹ̀ àwọn náà jáde pé kí wọ́n jẹ́ káwọn gbìyànjú tagbára wọn àti ẹ̀rẹ́ nìkan tó jẹ́ pé ohun tí ẹ ti ṣe àgbo tó ní pé òun rẹ́dì láti gbé lọ lọ́fẹ̀ẹ́ ẹ tún wo ohun tí mo tún play fún yín tó jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ báńkà tó ní pé oògùn tóun fẹ́ sẹ́ndì bóun ò ní gbà kọ́bọ̀ tí túmọ̀ sí pé ìfẹ́ ó wà láàrin àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ máa wo bó bá ṣe ń lọ lágbára Ọlọ́run á tún máa jẹ́ kẹ́ ẹ gbọ́ lórí ọ̀rọ̀ Ògògó ṣùgbọ́n à ń gbà ládùúgbà ló gbọ́ Ọlọ́run ọba yóò bá ní fún un lálàáfíà tó péye tó bá fún un lálàáfíà náà kò ní fi sí ìkan lára àwọn ẹbí rẹ̀ mọ́ kò ní fi sí ìkan lára àwọn ẹbí tiwa náà gbogbo àwọn tí irú àìsàn bẹ́ẹ̀ wá ń ṣe àtàìsàn míì yálà jẹjẹrẹ ni yálà èmi ní nǹkan oríṣiríṣi àìsàn kò ní fi sí wa lára kò ní fi sẹ́bí wa lára kò ní fi sí alábàgbé wa alásùnmọ́ wa gbogbo àwọn tá a mọ̀ àtàwọn tá a mọ̀ kò ní fi sí wọn lára gbogbo àwọn tí wọ́n ń ṣàìsàn ilé náà yóò bá ní fún wọn ní àlàáfíà ẹ dákun ẹ bá ní share fídíò gẹ́gẹ́ bí a ṣe ń sọ a máa gbọ́ torí pé Ògògó gangan kò tí ì bá ẹnikẹ́ni sọ̀rọ̀ lórí àìsàn tó ń ṣe gbogbo fídíò tẹ́ bá ń rí tí wọ́n sọ pé bóyá Ògògó ti sọ̀rọ̀ kò sí ìtọ́jọ́ mọ́ bẹ́ẹ̀ kò tí ì sọ̀rọ̀ a sì tí ì mọ irú pàtó ibi tí jẹjẹrẹ ẹyin náà ti ṣe àwọn kan sọ wípé bóyá inú okùn ni eyín of the stomach àwọn kan ní bóyá ti kidney ni àwọn kan ní bóyá liver ni àwọn kan oríṣiríṣi nǹkan ní ẹ̀sà ń sọ ṣùgbọ́n sẹ́mọ̀ pé ìgbà tó yẹ pé ó ti káàkiri ara kò jẹ́ kí ṣùgbọ́n bàbá sáṣẹ ń lọ lórí ọ̀rọ̀ Ògògó torí pé eléré orí ìtàgé táwọn ènìyàn fẹ́ràn dáadáa ni eléré orí ìtàgé táwọn ènìyàn fẹ́ràn dáadáa ni táwọn ènìyàn ò sì fẹ́ kí ẹ mọ̀ kéèyàn ó ti ṣiṣẹ́ lẹ̀ kó wá dásìkò tó fẹ́ máa jẹun ọmọ kó wá jẹ́ pé kíkú wá múrú ẹni bẹ́ẹ̀ lọ sẹ́mọ̀ pé ọlágbára ẹ bá ní share fídíò káàkiri ilé káàkiri oko káwọn ènìyàn ó ṣàdúrà fógòǹgó